èmi kò kú dá síbi tù rí bí mo ṣe wà lì bí mo gbé jókòó yìí láyé mi. lára dẹ̀ jí pépé báyìí máa n kò mi. dọ̀ síbi tù rí o ọlọ́run orí o n kò dọ̀ síbi tù rí kí mo máa la ṣe n kò bí mọ sọ síbi tù rí. Màámi bó o lẹ ṣe sọ pé èròjà ẹ̀dà yìí mà. ẹ ra àgbọn. A máa ra àgbọn. àgbọn ìbá gbó. àgbọn tó bá gbó. níjọ́ bá kọ́kọ́ máa lo ẹ̀ òun á lò ọkọ rẹ̀ ni à ń lò kò dẹ̀ gbúrò ẹ̀dà. bó o ló ṣe wá jẹ ṣẹ́yìn ló ṣe rí ni ṣé wọ́n ṣe é lójú. ó ṣe mí gangan pàápàá a ó ṣe mí gangan rí oríṣi mẹ́ta rẹ̀ ẹ̀dà. àkọ́kọ́. ẹ̀dà òró. ẹ̀ẹ̀kejì. ẹ̀dà dùbúlẹ̀. kí ni kẹta màámi. ẹ̀dà kẹta ó máa tójọ́ mẹ́rin ìjọ́ márùn-ún iye obìnrin àtọkùnrin ìmúrẹ̀ ń tójọ́ mẹ́fà iye obìnrin àtọkùnrin tí ì ṣe ó má rìn lọ́nà báyìí ó dẹ̀ má dà. ṣùgbọ́n téèyàn kìbà wá tètè fi nǹkan rẹ̀ kàn. ó ń sọ̀yàn dà gan o. ó ń sọ̀yàn dà gan. ó ń sọ̀yàn dẹni kò rọmọ bí o. kábíyèsí. ó dẹ̀ ń sọ̀yàn di obìnrin yìí ń bẹ̀ lọ́hùn o. ìyẹn ẹ̀dà kan máa pọ̀n ṣe tí o. kẹ́ ẹ ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín báyìí máa. gbogbo ojú yìí ń wò mí dídé yín pátápátá o ẹ ò ní kọsẹ̀ kú o àṣẹ ẹ o ò ní pàdé àgbákò o àṣẹ o ẹ ò ní rí ìyẹ́ òfẹ́ o. àṣẹ o. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ wọn á pé ẹni ọba mọ̀ ọ́ lọ báyìí irú wọn náà ní lọ́ta nínú ayé àwọn èèyàn mẹ́sẹ̀jì wa lọ́tún lọ́sì ṣùgbọ́n nítorí pé àbẹ́ bà ìjọmọlúwàbí wa jẹ́ ẹ ló ń sà ẹ wá ṣe interview fẹ́mi náà grandpa wa wà lábúlé wọ́n dẹ̀ mọ̀ nǹkan gan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti dánwò àti gbé wọn yẹ̀wò ṣùgbọ́n tá a rí i pé onírọ́lọ́pọ̀ jù nínú àwọn èèyàn wa ṣùgbọ́n èyí tẹ́ ń tẹ̀lé wa òótọ́ inú lẹ fi ń tẹ̀lé wa òótọ́ làwa náà fi ń mú wá fún yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé kì í ṣètò tá à ń ṣe yìí la fi ń jẹun òṣìṣẹ́ orí rédíò ni wá agbóhùnsáfẹ́fẹ́ ni wá ṣé bẹ́ẹ̀ mọ̀ pé báwa bá ń rìn àtẹ́tí àtojú àti gbogbo ara la máa fi ń ríran la máa fi ń gbọ́rọ̀ a wà níbì kan là ń gbọ́ tí obìnrin kan ń sọ̀rọ̀ kan fún ẹ̀gbọ́n ẹ̀ lórí fóònù bí àǹtí mi ẹ fọkàn balẹ̀ lórí ẹ̀dà tẹ́ ló ń ṣe yín yẹn mo léèyàn tó máa bá yín sọ́ọ̀fù pírọ́blẹ́mù yẹn àǹtí ẹ̀ wá ń bí lórí fóònù wípé ta ló nítọ̀hún ṣó ṣe ẹ́ rí ni ó láǹtí mi ṣe ti gbà pé mo sọ fún yín lọ́dún tó kọjá pé ẹ̀dà ń bá òun mo fínra ṣùgbọ́n ẹni Ọlọ́run fi ṣe sábàbí tó mú kinní ẹ̀dà ikú òbí pé òun ló fi síbẹ̀ kódà ẹni tí mo fẹ́ sọ fún yìí àǹtí mi kò fi iṣẹ́ yìí jẹun rárá ṣùgbọ́n ó ní ọmọ kan nígbà tí ìyá yìí bá ń sọ gbogbo èròjà yẹn fún ọmọ yìí ní mo bá wọn pẹ̀lú ẹ̀ ìyá yìí ó sì jókòó tì í wọ́n ṣeṣẹ́ ẹ̀dà yìí fún òun lọ́dún tó kọjá bóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun ò gbúrú ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀dà bá ń ṣe gbogbo ìwọ tó bá ní ẹni tí ẹ̀dà ń ṣe lára ni mo ṣe máa ń rọ gbogbo àwa táwọn wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ máa bá wa share ètò yìí ẹ máa bá wa comment ẹ máa like ìdí ni wípé bẹ́ẹ̀ bá share tó bá ìkan ẹlòmíì tó níṣòro yìí lára tó sì ṣe tọ́lọ́run jẹ́ ọgbọ́n ẹ̀yin náà gba ládàá àwa náà gba ládàá wọn ò ní ṣépè fún yín èpè ò sì ní í jà wá náà ẹ máa wá gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o ẹ rí i pé bẹ́ẹ̀ bá wo ìkànnì Adéyínká Àyìndé live èrò ọ̀pọ̀ ń bẹ dandan kọ́ ni kérò ọ̀pọ̀ ṣe ra wọn channels tẹ́ mọ́ ń rí n ò fi bà wọ́n jẹ́ o térò ń pọ̀ wọ́n post èèyàn ní Monday wọ́n pé ìjì tọ́jà 1960 ló gbé wọn lọ ó sì gbé wọn dé padà 2025 ẹ sì ń ṣe gìrìgìrì lọ́ọ̀bẹ̀ lọ́wọ́ wọ́n tún post ní Wednesday ẹdún ọ̀nà tó bá jẹ́ pé owó là ń dá síbì kan 10,000 tá a bá dá bẹ́ẹ̀ fóṣù kan ṣé èèyàn ní dẹ́dun arinlẹ̀ tẹ́dun òní rìn lókè mọ́ wọ́n ti júwe ilé ìyá yìí fún wa òní ló pé ọjọ́ kẹfà ìjọ àkọ́kọ́ tá a lọ ọ̀nà dàrú mọ́ wa lójú ìjọ ìkejì tá a lọ àgẹ́ẹ̀tì ibẹ̀ ìyá tí wọ́n sọ pé wọ́n ní solution ẹ̀dà ajẹ́bí idán yẹn lọ́wọ́ àti wá màmá lọ àti ìwọ́nú ilé wọn o àmọ́ rí màmá láìpẹ́ yìí Ọlọ́run ó gbà fún wa o á tọwọ́ bọ màmá ní gbogbo àwọn pàlàpọ̀ lóbi táwọn àgbàlagbà yìí ti fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ọlọ́jọ́ òní kó wọlé ẹ̀yìn tẹ́ ní ìdí kínní kó sì fi ọlá tí iná ṣàánú àwa náà kó jẹ́ kí màmá yọ̀ǹda àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí oògùn ẹ̀dà. bá ń gbé gbogbo àdúgbò wọn sáìtì níbí n ò débi rí bá ń gbé àdúgbò màmá lẹ̀ ń wò yẹn ẹ bá ń ṣó ilé màmá iwájú ilé wọn náà la páàkì ọkọ̀ sí yẹn àti rán èèyàn sí màmá kan bá wa pè wọ́n a máa pe màmá jáde nísìnyí ẹ ká sọ mà màámi ọlọ́jà rí pẹ́ mà ẹ̀mí yẹn á gùn fún wa mà àmín. Màmá láti dọ́dọ̀ wọn yìí ìyá mi àlùbáríkà tó jẹ́ pé àwọn ò mọ̀ wá rí àwa náà ò mọ̀ wọ́n rí ìròyìn wọn ló gbé wa dọ́dọ̀ wọn màámi àwa gba nǹkan kàrí kàbìtì tó fi mọ́ àdúrà làwa gbà lọ́wọ́ yín lónìí. àdúrà ẹ̀ bá dẹ̀ ṣe yan amọ̀ yìí. àmín. ìhun ẹ bá dẹ̀ wá gbà
ó máa júṣe fún yín. Àmín o. Lágbára Ọlọ́run. Àmín Bẹ́ẹ̀ bá ìyá ti mi. ń lò báyìí ló máa jẹ́. Àmín. Bẹ́ẹ̀ bá ṣe pé Àmín. wọn lẹ́rù máa rí. Àmín. Àmín. Ẹ ṣeun màámi. Ẹ̀bùn ní ká wáyè kan lẹ́gbẹ̀ẹ́ ń bí mà. Ẹ ṣé mà. Àwọn kan ń sọ̀rọ̀ nígboro, ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló gbé wa dọ́dọ̀ ìyá oníyàá. Gbọ̀ngbà dọ́dọ̀ ìyá oníyàá la rí pé ìyá àlùbáríkà ni ìyá oníyàá táwọn ẹni ẹlẹ́ni ń sọ̀rọ̀ wọn nígboro. Màámi ẹ kú ìjókòó mà. Èmi ò lérò pé ẹ rójú mi rí o. N kò rí rí. Èmi náà kò rójú yín rí mà. Bẹ́ẹ̀ni. Ìròyìn ire tí wọ́n fi ròyìn yín ló gbé wa débí mà. Ṣùgbọ́n ká tó tẹnubọ ohun tí mo bá wá mà, fáǹfààní ara tèmi kọ́ ni gbogbo ohun tí mò ń ṣe yìí. Fáǹfààní gbogbo ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ kóòtù òjíire. Bí bá a bá ti ń ráǹfààní lọ́dọ̀ ẹ̀yin èèyàn rẹ̀, ká máa nà fáwọn èèyàn náà kí wọ́n máa ṣe kó sì máa ṣiṣẹ́. Ẹ bá ń dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tójú tí ó máa wò yín. Obìfúnkẹ́ ọmọ Lọ́pàdé, Fúnmikẹ́ Ọlálékan, ọkọ mi rè ń jẹ́ Lékan. Ọkọ yín ló ń jẹ́ Lékan. Bàbá mi rè ń jẹ́ Lọ́pàdé. Lọ́pàdé. Àní wá yín tì màámi. Àgbà yín á dalẹ̀. Màmá ó ti tó kú irú ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ sí yín. Màámi nǹkan kan la gbọ́ nígboro ká tó wá yín wá sí ìletò yín ń bí. Wọ́n ń sọ̀rọ̀ lórí fóònù pé ìyá kan ṣe oògùn ẹ̀dà òṣì ẹ̀dà. Ṣé ẹ sì mọ̀ pé ẹ̀dà rèé obìnrin ni yín? Inú mi dùn, ọ̀rọ̀ mi á yé yín dáadáa. Ẹ̀dà ti lé ọ̀pọ̀ obìnrin kò ń lé ọkọ. Ẹ̀dà ò jẹ́ kí obìnrin míì lóyún. À ń bèlè ntàsí pé ó máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Màmá ẹ̀dà òṣì ẹ̀dà yìí wá pọ̀ lọ kọrin oríṣiríṣi ẹ̀dà. Ṣùgbọ́n gbà mo fetí kọ́ ohun tẹ́ni yẹn sọ, mo wá pe ẹnìyẹn bí kán jọ màmá tó ń ṣàlàyé yẹn kí wọ́n júwe ọ̀dọ̀ wọn. Tí ẹ sọ pé àwọn ò fi bẹ́ẹ̀ fẹ́ rántí ọ̀dọ̀ yín mọ́, ó ṣàjúwe fún wa bákan bákan. Màámi wọ́n lé ẹ níṣẹ́ ẹ̀dà àjẹbí ìdán lọ́wọ́ mà. Màmá ṣùgbọ́n ṣáájú kẹ́ ẹ tó sọ, ṣé tọkàntọkàn lẹ máa fi fún gbogbo àwọn olólùfẹ́ wa? Ní bá máa bí máa yọ̀ lọ́mọ. Tí kinní kan kì í bá ṣèyàn rí, mọ òbú rẹ̀. Ṣùgbọ́n kó bá ṣèyàn rí, ó mọ òbú rẹ̀. Ní èmi délé ọkọ díndín ọdún 2 kò lóyún. Ọkọ mi wá oògùn ẹ̀dà yẹn lọ. Kì í dẹ̀ ṣe pé ń ṣe ọ̀rọ̀ ń ṣe láyé ẹ̀sìn, ó wà lọ ọdẹ fún lóríjínà. Màámi ẹ má wàá bínú mà, ọkọ yín yẹn ń kọ́? Ó ti kú. Iṣẹ́ wo làwọn ń ṣe? Babaláwo jíkan. Babaláwo jíkan ní ọkọ yín? Ògùnbọ̀. Ó dẹ̀ jẹ́ kan náà àwọn ológun. Ó jẹ́ kan náà àwọn ogun ológun nígbà wọn ń bẹ láyé. Ó ló ṣe wá jẹ́ tó wá jẹ́ pé ẹ̀yin lẹ wá mọ oògùn ẹ̀dà yìí. Èmi rè ìyàwó rẹ̀, èmi rè súnmọ́. Àwọn tó ń wá láti Èkó, láti Ìbàdàn, láti Ìlọrin, kọ́ ò bàbá bá mi máa fún wọn. Túmọ̀ sí pé ọkọ yín èéfín nǹkan kan pamọ́ fún yín? Ọkọ mi kò fi nǹkan kan pamọ́. Láìmọye oògùn ọmọdé, oògùn kíní kan rè, oògùn kan rọ́mú náà rè, ọkọ mi kò ní kó ní oògùn apààyàn. Ṣùgbọ́n wípé béèyàn bá lóyún kó bá pò má ṣe, ọkọ mi kò ní oògùn rẹ̀. Ṣùgbọ́n ohun tí so mọ́tò lọ́mọdé tàbí ti kára yá, ó ní lọ́wọ́ gan. Oògùn ìwòsàn lọkọ yín mọ̀ nípa ẹ̀. Oríṣi 3 rẹ̀ ẹ̀dà. Àkọ́kọ́? Ẹ̀dà òró. Ẹ̀kejì? Ẹ̀dà dùbúlẹ̀. Kí ni kẹta màámi? Ẹ̀dà kẹta, ó máa tójọ́ 4, ìjọ́ 5, iye obìnrin àtọkùnrin. Ìmúrẹ̀ ń tójọ́ 6, iye obìnrin àtọkùnrin sì rí ṣe. Ó máa rìn lọ́nà báyìí, ó dẹ̀ máa dà. Títóbi Olódùmarè, ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé ẹ máa ṣí àfọ́nrán yìí? Bí màmá ṣe sọ yẹn, a máa rẹ́ni tó jẹ́ pé rú tiẹ̀ ni kó máa rìn lọ lórí ìrìn. Kí n tí wọ́n ti ṣe láṣepamọ́ kó sì mọ́ dà. Ó dẹ̀ máa dà. Bó ṣe jẹ́ rèé màámi. Oríṣi 3 rẹ̀. Abiyamọdé rò ń ṣe, ṣùgbọ́n téèyàn kì bá wá tètè fi nkún rẹ̀ kàn. Ó ń sọ̀yàn dà gan o. Ó ń sọ̀yàn dà gan. Ó ń sọ̀yàn dẹni kò rọmọ bí o. Kábíyèsí. Ó dẹ̀ ń sọ̀yàn di obìnrin yìí ń bẹ lọ́hùn o. Ìyẹn ẹ̀dà kan máa pọ̀n ṣe tí o. Bá àrùn abiyamọ ni. Màámi, ikú yàjóyàjó ò ní kánjú pa yín. Màámi, oògùn ẹ̀dà yẹn, amọ̀pọ̀ wà lọ́wọ́ yín la ṣe wọlé tọ̀ yín wá. Ṣé rí dandan kọ́ ni kó oògùn ọ̀pọ̀ rẹpẹtẹ? Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fáwọn èèyàn wa ní orí ìkànnì wa. Wọ́n jẹ́ 2 mẹ́ta lèèyàn mọ̀ tọ́lọ́ ń ṣèfà àlùbáríkà sí. Ẹ mọ̀ pé mo sọ fún yín, ìyá yìí ò rí mi rí, èmi náà ò rí wọn rí o. Màámi, mo fẹ́ kẹ́ ẹ fi tinútinú, tọkàntọkàn, gẹ́gẹ́ bí abiyamọ. Tẹ́sí mọ̀ pé àrùn gbajúmọ̀ ní kíní. Mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda ẹ̀ fáwọn olólùfẹ́ mi, fún gbogbo ọmọ Yorùbá pátápátá tó ń wò yín mà. Kémi náà kí mo tún bírú yín. Kí ọmọ mi tún bí. Kábíyèsí. Èsì wọn èèyàn mú wáyé yóò má mú lọ́rùn. Gbogbo èèyàn kan ló mọ̀ bẹ́ẹ̀. Bàbá ọkọ mi, bàbá ìbí ọkọ mi, oníṣègùn paraku wà. Oníṣègùn tó ní bàbá tó bí ọkọ yín náà. Bẹ́ẹ̀ni. Ọkọ yín náà tó wá jẹ́ oníṣègùn. Tó jólífá. Kábíyèsí.
ilé ni ká pé wọ́n ti bá. ọba ńlé ni ọba ńlé ni èmi kò kàn fi ṣe. ẹ ò fi ṣiṣẹ́ jẹun màmá nínú oore tọ́lọ́run ti ṣe fún yín tí mo fi ń sọ pé ẹ ní sìnkú ọmọ ẹ ò dẹ̀ ní rátẹ̀yìn kú ẹ kú ọ̀rọ̀ ọmọ tó ṣẹlẹ̀ lọ níjọ́sí torí ńgbà dádúgbò àwọn èèyàn ń sọ fún wa pé ẹ pàdánù ọmọ kan màmá irú ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ ní rírú ẹ̀ mọ́ láṣẹ ọba mi Èdùmàrè màámi. ẹ̀ṣẹ̀ ẹ̀yin náà kò wà ní jágbáre lágbára Ọlọ́run ẹ ò ní jágbáre ẹ ò ní lálọ́ ọbọ̀ ẹ ò ní lálọ́ òde ẹ ò ní parí iṣẹ́ yín sí títì ẹ ò ní faṣọ yín dáìmọ̀ lè mọ́ṣúárì lógo Ọlọ́run títóbi Ọlọ́run láti àti mọ́ọ̀lẹ̀ àti ṣúlẹ̀ ohun burúkú kò ní tọ́ sí yín lágbára Ọlọ́run kò ní tọ́ sí dédé wa pátá. ogun ẹ̀dá yẹn mo fẹ́ kí ẹ bá mi yọ̀ǹda ẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà. wàláhì máa fi yín. ẹ ṣeun ìyá mi. bẹ́ẹ̀ bójú méjì rẹ̀ wá máa fi yín. inú mi á dùn mà. bójú mẹ́ta rẹ̀ fẹ́ máa fi yín. inú mi á dùn mà. màámi bó o lẹ ṣe sọ pé èròjà ẹ̀dá yìí mà. ẹ ra àgbọn. a máa ra àgbọn. àgbọn ìbá gbó. àgbọn tó bá gbó. ẹ wá lára iyọ̀. àwa lọ ra iyọ̀. iyọ̀ yàn ń dì í ṣe ẹ ò fi ike ra o ẹ ò ra lápò. ìyàn arúgbó ń dì ní 50 naira. iyọ̀ táwọn arúgbó ń dì ní wàsówàsó. ẹ máa ra kù. yẹ bá dé. ẹyọ kan la máa ra mà. ẹyọ kan rẹ máa ra ẹ wá fọ́ àgbọn yìí. ẹ yọ gbogbo ẹ da omi rẹ nù. màámi a máa fọ́ àgbọn yẹn a da gbogbo omi ẹ nù. ẹ da gbogbo omi rẹ nù. ẹ wá yọ ẹ ò ní jẹnu rẹ lè tútù ẹhun. a ò ní jẹnu ẹ. ẹ wá dà sí kínní ẹ wá mú yọ ẹ dà sísàlẹ̀ ẹ gbé àgbọn ẹ lé lórí. màámi ṣé a máa yọ gbogbo àgbọn yẹn kúrò nù ẹ. pátápátá kíní kòròfo ẹ ńkọ́ kòròdú ẹ dànù. kòròfo ká da kòròfo nù. kòkòròdú ẹ máa dànù. kòkòròdú náà ń pè láti jọ. kòròfo yẹn náà ń pè ní kòkòròdú látijọ́. látijọ́ kòkòròdú kó bá gbọ́ kòkòròdú àgbọn àwọn àgbà àtijọ́ ń fìrọ mọ́. kábíyèsí. ohun rẹ̀ máa wá mú kẹ́ máa wá dàyọ̀ sísàlẹ̀ kẹ́ máa mú àgbọn ẹ̀ kẹ́ máa kó ìbò bá jó alànà lọ́la àdí àgbọn ìwànú rẹ̀ ẹ̀ máa gbẹ Yorùbá tútù ẹ̀ máa lọ dáadáa ẹ lọ ẹ wá mú ẹ dà sí bébà ẹni ẹ máa fún yẹn ìjọba kọ́kọ́ máa lò omi rò má fi lò ó máa bù sọ́wọ́ báyìí máa fomi máa la ọkọ rẹ̀ náà máa bù sọ́wọ́. àtọkọ àtìyàwó lọ́jọ́ máa lò. líjọ́ kan ṣó ẹ̀ náà jọ máa lò ó máa bù sọ́wọ́ máa la àpẹẹdà kò dé ṣe kó bá ń ṣoṣù lọ́wọ́ ó mọ̀ ròdẹ máa fi bí. kábíyèsí Ọlọ́run mò ń bọ̀ lórí ẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Ẹ̀gbá nìyá wa yìí o ṣe ṣáà ń gbọ́ èdè ẹnu wọn màámi mi ò wá ní dá sí eléyìí ṣe rí títí ẹ̀dá yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi tún un sọ fáǹfààní àwọn ọmọ Ẹ̀gbá tí kìíní máa kàn lára tó yẹ pé àwọn náà ti míìsì èdè ìlú wọn mà. kàn ti gbàgbé èdè ìlú wọn èdè ìlú kò ṣeé gbàgbé. kìíní rẹ àgbọn òun rẹ máa ra èyí ṣàgbọn gíríìkì yẹ bá ti dé tòkù kẹ bá ti pẹ́ máa ra àgbọn orú yẹ kan lọ́nà yẹn iye kan lọ́nà dídì irú rẹ máa ra o èyí ṣàgíríìkì yìí máa ṣomi ṣoṣo kẹ máa ṣe báyìí àgbọn bílẹ̀ kó tí máa bàjẹ́ o kò ń ṣe irú rẹ o irú àgbọn bílẹ̀ irú yẹ kan òun rẹ máa ra o kẹ máa yọ pátápátá kẹ máa wá lára yọ yẹn lọ́dọ̀ àgbàlagbà arúgbó omi àgbọn yẹn ẹ máa dànù nẹni àti kòkòròdú rẹ ẹ máa dànù wa iyọ̀ yẹn ẹ máa wá rà ẹ máa wá mú yọ̀ ẹ máa tú sínú apẹ ẹ máa kó àgbọn ẹ lé lórí ẹ máa jó yẹ bá jó tán ó di lílò líjọ bá kọ́kọ́ máa lo ẹ òun á lò ọkọ rẹ ni à lò kò dé gbúrò ẹ dà. kábíyèsí torí mo mọ̀ pé ẹsẹ̀ ni ó ṣe kọjá mi bá mo bímọ yọ lọ́hùn pé kí n bí. ẹ̀yin ni kíní yẹn ṣe. ẹ ṣe mí gbọ̀nràn ìṣe mi dáadáa kí kíní kan kì bá ṣe yanyan kò mú ogun rẹ. ẹ̀yin lẹ wá dá lábí amọ tó ọmọ ti wà ọmọ ti wà bó ṣe jẹ́ nìyẹn. ṣó ṣe ẹ rí lóògùn haúsá. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ pé àwọn kan comment section àti máa bẹ̀rẹ̀ pé ẹ sà olóòtú meanwhile atọ́kùn ni wá olóòtú kí náà ń pè ní kòkòròdù what is kòkòròdù. èèpo àgbọn ṣẹ́ẹ̀lì yẹn náà ń pè ní kòkòròdù so ìyẹn nìyẹn bẹ́ẹ̀ so fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́ Ẹ̀gbá tí màmá bá ti ń sọ nísìn màá wá bá wọn tún un sọ ẹ ṣeun ìyá mi àní wá yín tí láṣẹ ọba mi Èdùmàrè màmí mo ṣàdéhùn kan fáwọn èèyàn mi lẹ́ẹ̀kan pé ńgbà bá gba kinní ẹ̀dà yẹn lọ́wọ́ yín tán mà kọ́lọ́hún jí ẹ lè yọ̀ǹda nǹkan míì fún wa màmá oyún a máa bàjẹ́ lára àwọn obìnrin. ìgbàyé ìkò sí ọsibítù ṣebí ti yín lẹ́sẹ̀yìn kẹ́ bá ti ń olómù rẹ̀ ń ṣeré yẹn ẹ̀yin ọmọ ẹ̀sẹ̀yìn lẹ́sẹ̀yìn kí kinní kan bá ti ṣe yín ẹ lọ ọsibítù. bẹ́ẹ̀ ni
èmi kò kú dọ́ síbítù rí ní bí mo ṣe wà lì bí mo gbé jókòó yìí láyé mi. lára dẹ̀ jí pépé báyìí n máa kò mi. dọ́ síbítù rí o ọlọ́run orí o. màmá ìyá wọn kò dọ́ síbítù rí o. n kò dọ́ síbítù rí kí mo máa la ṣe n kò bí mọ sọ́ síbítù rí. ti tóbi ọlọ́run ẹ sì ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. bá mo bímọ. ẹ sáré ìyàlẹ́ nǹkan wọ́n rìn jáde kì í ṣe pé ìkúnlẹ̀ wàá dà mí láàmú wọn wá wọ́ rárá o ojú ló ń dán yìí màmí. ṣáàrìtì yẹn kó oyún bá ń bàjẹ́ méjì náà ro iṣẹ́ méjì rẹ̀ yẹn ń ṣe ó tẹ̀ ń ṣe kẹta. tí èèyàn bá nítorí oríṣi aràn yìí ń bá oyún jẹ́ nínú obìnrin aràn látanlátan. ìyẹn àkọ́kọ́. aràn mùjẹmùjẹ. aràn náà nìyẹn náà. aràn wa o aràn kan dẹ̀ wà kó bá ti síyàn lè tán báyìí gbogbo oyún pósù méjì á bàjẹ́. aràn boyún jẹ́ nìyẹn. ìyẹn náà ń pè láràn gíníṣà. aràn gíníṣà Yorùbá gbọ́n. Yorùbá gbọ́n aràn gíníṣà náà ń pè yẹn. bákírú rẹ̀ bá ń bá obìnrin jà. tóyún ń bàjẹ́ lára ẹ̀. tóyún ń bàjẹ́ kó jí kó bá tí yún ó má bàjẹ́ kó bá tí yún ó má bàjẹ́. ẹ wá lọ ra ẹja ìkojú báyìí lọ inú ẹja yan ń sín kàn ń sín sínú kíni yẹn ẹja àrọ̀ kéńké tí yan ń sín sínú kíni lọ kẹ bá ti dé tòkù ẹ máa ríra. fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tòkù àwa tá a wà lẹ́gbàá ní tòkù ẹ bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ nílùúkìlù tí kó wá bá wà ọ̀rẹ́ lómi àtúntò àgbègbè ẹ̀sà níbo how can we get ìtòkù ìṣòwò tẹ́ gẹ̀ẹ́tì ọjà ni o. ara ẹja yẹn kékeré yẹn. àwọn ẹja àrọ̀ tí ò ju báyìí lọ. ara àádẹ́ra ojúlówó àbèrè wọ́n ti ń lù o. wọ́n ti ń dà papọ̀ ni wọ́n ń pè ní wọ́n ti ń lù o. ara bèrè gidi. àwọn alágbo ọmọ ọlọ́run ó bí ẹ̀yin náà. ara bèrè ara ẹja yẹn ìyàn bá délé á wá mú ẹja yẹn àti àbèrè yẹn á gu akuná lúbú. màámi ẹja yẹn á já wọn èyí tí wọ́n ti yan àbí. ẹja yíyan ni o. yíyan bíi légbèlégbè. ẹja yíyan ni o sín sínú kíní ni o. àrọ̀ bíi légbèlégbè ni màámi ń sọ o. á wá mú á gu mọ́ kó bá tó kí oyún ẹ̀ bá ti dúró sí la ká pé ẹni o ohun rẹ̀ yẹ kó rí nǹkan ọmọbìnrin rẹ o kó bá dọ̀la ó máa bù sínú ọwọ́ máa fomi sìn. màámi kó tó di pé ó rí nǹkan ok tó náà bá ti rò pé èní ló yẹ kí n rí nǹkan ọmọbìnrin mo fẹ́ ká àlàyé yẹn. n kò dé ìrí o irú yòójì kíkì bá ìrí inú rẹ̀ àmá dùn Yorùbá máa tóṣù kan máa jábọ́ Yorùbá máa tójọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó dẹ̀ máa rí kò ní sí yẹn abèrè yẹn tòun ẹja yẹn ọ máa gu ó máa kúná lúbúlúbú bá gùn mú. kábíyèsí. àwa máa bù lo jàrí kan lọ́nú rẹ̀ àrùn yẹn àsálọ akú aṣúmọ́wín adẹ́tọ̀mọ́tọ̀ kò ní sí. kò ló jẹ kán lọ nínú ẹ̀ oyún á bá dúró sí lára. oyún á dúró sí lára. màámi mọ ohun tó ń yà mí lẹ́nu láti inú tẹ́ ń sọ yìí mà ni pé ọ̀pọ̀lọpọ̀ àgbàjù oògùn lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ àfáà lọ́dọ̀ àwọn pásítọ̀ ó ti sọ ọ̀pọ̀ ẹlòmíì di ọlọ́tí màmá máa ń sọ àwọn ajẹ́bí idó oògùn wọn mà tí ì dárúkọ ọtí látàárọ̀. ara òun ìsọlọtí omi ni màmá sọ pé omi ni omi rò má fi ṣe náà rò má fi sìn. títóbi Ọlọ́run màmí ẹ̀mí ló lèèyàn wá nílùú mà. ṣe méjèèjì mo wí. bẹ́ẹ̀ ni mà. ṣé mo pẹ ẹ̀jẹ̀ ó yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ ni. wàláì tí ẹlẹ́dàá yẹn kí tọmọ ọkọ rẹ̀ bá lò ó lè máa lò mọ́ kó tó lóyún. títóbi Olódùmarè. ó dẹ̀ lè máa lò mọ́ títí ó máa fi yóò kí bàdẹ́ ti rí sí ẹ̀dánú rẹ̀ ó parí nìyẹn kò dẹ̀ ní ìdí. màámi Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ mà ẹ̀mí yá gùn fún wa mà. màámi nígbà tí à ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn lọ ẹ ti ṣàlàyé nǹkan tó pọ̀ ṣe rí nǹkan méjì tẹ́ ṣàlàyé yẹn bí ò ju méjì yẹn lọ màmá Ọlọ́run tó fàlùbáríkà sí fún yín á fàlùbáríkà sí fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ máa gbìyànjú ẹ̀. màámi àwo kì í fẹ́ dàgbàlagbà láàmú o torí pé ọmọ tó bá fẹ́ rí àgbàlagbà pẹ́ àìṣàdúrà ilé lẹ ti kọ́ yìí àìṣàdúrà mọ́tò àdúrà táwa máa ń ṣe ni pé Ọlọ́run jẹ́ àárí yín pẹ́. bó ṣe dá fún àgbàre yẹn. bẹ́ẹ̀ ni yín bá ti gùn ẹ̀mí kan làwa náà máa fi yín pẹ́. bẹ́ẹ̀ni màámi bí nǹkan bíi méjì míì bá tún wà tẹ́ ẹ lè yọ̀ǹda tẹ́ ẹ wò pé eléyìí náà máa já ń fa ni. ṣé bíi ògùn ọmọ. ògùn ọmọ gbogbo nǹkan òwòsàn là ń torí ẹ̀ àwọn ewé ògùn owó káàkiri. bí ọmọ yẹn bá bímọ kọ́mọ yẹn bá kó bá dàbẹ́ ní wípé bóyá kò tètè rìn bóyá ó ń ṣe wọ́pọ̀wọ́pọ̀ inú rẹ̀ gbóní ó ń yàgbẹ́ lé àtijọ́ ṣé mọ̀ pé irú ìyàwó à ń ṣe látijọ́ ẹ̀yin ọmọ ẹ̀sẹ̀ yìí kò dẹ̀ ń ṣe kó bá ti bímọ lẹ́sẹ̀ yìí
ó dẹ̀ di ọmọ ẹ̀ bá dẹ̀ tó oyún lé ṣùgbọ́n kò sí rú ẹ̀ ní tẹ̀yìn ọmọ ẹ̀ sẹ́yìn kí ọmọ yẹn kó bá ń gbóná lágbóná jù wọ́n ń pè kinní kan lé lára lára kẹ́ bá pé èso lára ẹ̀ ń ṣe ti èyìnbó lára ẹ̀gbá wa o lára ẹ̀gbá tẹ̀gbá kéèyàn bá mú kó bá mú èso lára ẹ̀ kó bá ká yìí ti gbẹ kó bá ká a fi sí a kó a ká pọ̀ báyìí ẹ̀ wá lára kan bí lálà bóyá olí 200 bó dẹ̀ ṣe ń wọ̀nyí èèyàn sọ sísàlẹ̀ á sọ kìíní yẹn sí àwa kó kìíní yẹn sí á jó àwa máa fi bóyá fùdù ọmọ yẹn máa mú bóyá ẹ̀bà rò ń jẹ bí ó bá jí pé ẹ̀bà wọ́n máa rògì wọ́n máa fi ṣe mébù tíhun sí inú oúnjẹ ọmọ yẹn wọ́n máa fi hùn aṣù gbogbo kìíní ẹ̀ dànù tán òsì náà ń pè yẹn òsì rẹ̀ ń dà ọmọ rúrẹ̀ láàmú. òsì ló ń dà láàmú inú ṣe gbé ń tán wá dàbí elépo aṣọ pọ̀ òsì rẹ̀ ń dà láàmú ọmọ ọmọ rẹ̀ kò ń ṣe rí kílà báyìí ṣẹ̀ṣẹ̀ ń pè wọ́n. kò ń ṣe síkílà. a pè síkílà wa o ó ń ṣe ohun o àrùn ọ̀tọ̀ ló ń ṣe o kábíyèsí inú ṣe gbé ń tán ẹ̀kẹ́ ṣe ó ń tó ohun kìí. Màámi èso lára ẹ̀gbá lèèyàn máa já tó máa pọ̀ ara kan bí lálàbí oní 200 àwa fi sí àjò wọ́n fi sínú agbada méjèèjì ẹni kan jó bó bá jẹ́ fúùdù lọ́mọ yẹn ń mu ni a máa bù sí díẹ̀ sí Màámi ẹni kanjú kú tètè dé òní tètè pè yín ntótó yìí lẹ gbé sí inú sáìtì ń bí Màámi bí ìyẹn ṣe jẹ́ eléyìí Ọlọ́run á bá yín parí ẹ̀ láyọ̀ láṣẹ ọba mi Èdùmàrè bá tọmọ ọlọ́mọ jẹ́ ló jẹ́ kí wọ́n ròyìn ní gbòòrò tá a fi wá màmá onígbà mo débí èmi sì ń sọ pé èmi ò lè gbé bí tẹ́ wáyé gbogbo kíní kìkì igbó ṣùgbọ́n Ọlọ́run tó ń bá yín gbé á túbọ̀ máa bá yín gbé. mo fẹ́ béèrè nǹkan kan Màámi fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ yìí àbáwọn tí wọ́n fẹ́ lọ pé màmá gangan la fẹ́ kọ́ bá wa ṣe báwo lẹ ṣe ń ṣe tẹ̀ ń gbìyànjú ẹ̀. mọ̀ bá pé èmi rè kó bá wọn ṣe mo nọ́mọ yìí ń ṣe lọ́wọ́ nítorí mi ti dàgbà àwọn ọmọ mi kò dẹ̀ fẹ́ mi fẹ́ wà lára rà. kábíyèsí. kàn bá bí ẹnìkan bá máa ṣe mo nọ́mọ yìí ń ṣe máa fún ilé fóònù nọ́mbà ọmọ yẹn àbá yín ṣe kó ọmọ ẹ̀ bá máa ṣe ọ̀dọ̀ mi rò tí máa wá ṣe kí máa jókòó tì kí máa rí bó ti ṣe máa ṣe. tẹ máa tọ sọ́nà kí máa pé báyìí rè kó ṣe o báyìí rè kó ṣe o. kábíyèsí Màámi àgbà nọ́mbà yẹn lọ́wọ́ yín Màámi ẹ fáǹfààní ẹ̀yin olólùfẹ́ wa nọ́mbà yẹn bá ti sọ àyípadà sẹ́yìn lórí ẹ̀ mọ́ a ti ṣèlérí láti ìgbà tá a ti mú àwọn ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń fi nọ́mbà àwọn tí à ń gbé wá sórí ìkànnì wa tí wọ́n ń yọ kúrò fi gba owó lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ìyá yóò gbowó lọ́wọ́ wa tí wọ́n fi ń sọ nǹkan yìí àwa náà ò rí nǹkan kan gbé fún wọn ṣùgbọ́n wọ́n ń sọ nífẹ̀ẹ́ pé àwọn ọmọ mi ló wá bá mi yìí ní bá a ṣe bá wọn sọ̀rọ̀ gbogbo àgbà kọ́lé lè gba nǹkan rí lọ́wọ́ ẹ̀ ọ̀pàdé àgbà lọ́nà ó ní ó fún ọ lọ́gbọ́n wọ́n bá jágọ̀ náà lọ́mọ àgọ̀ ní ó fún ọ a ní fi nọ́mbà ẹnikẹ́ni sórí ètò wa mọ́ èèyàn burúkú ló ti bèèyàn rẹ jẹ́ o a ní fi nọ́mbà ẹnikẹ́ni sórí ètò wa mọ́ ẹni ó bá ní ìdí nọ́mbà á gba nọ́mbà tí màmá sọ á gbà lọ́wọ́ wọn ẹni ó bá ní ìdí nọ́mbà ọmọ wọn tí wọ́n sọ yìí màmá ti parí ọ̀rọ̀ wọ́n ní ọmọ yẹn á lọ ra gbogbo èròjà yẹn ọ̀dọ̀ wọn ló ti máa ṣe àwọn làwọn máa tọ́ sọ́nà pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe wọ́n ní yóò sì jẹ́ á gba nọ́mbà fáǹfààní ẹ̀yin èèyàn rẹ tẹ́ǹtẹ̀lé ìkànnì wa á mọ̀ fún yín bẹ́ẹ̀ bá DM wa fáǹfààní ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ tẹ́ẹ̀mọ́ DM wa tẹ́ẹ̀mọ́ ṣàánú àwọn èèyàn tí à ń gbé wá a ò lè fojú payín rẹ́ a ò sì lè máa sọ pé Ọlọ́run ò ní gbowó lọ́wọ́ yín ọlá yín ò ní là yín mọ́lẹ̀ ẹni tó bá wùn ní o ìyá yóò pè àtọrọ owó fáwọn ohun tẹ́ ẹ bá fẹ́ tà yá yìí lọ́rẹ ẹ kàn sí wa ẹ ti mọ bá a ṣe mọ́ ń ṣe nǹkan wa ìbáà jẹ́ 1 million ní ìbáà jẹ́ 500,000 ń gbé pé bàbá ti fẹ́ wá fún wọn náà á tún gbé kámẹ́rà lẹ́yìn náà ni wọ́n bá orí afẹ́fẹ́ wá àfi kó bá orí afẹ́fẹ́ lọ kẹ́yìn náà tún padà rí padà ẹ ṣeun ẹ kàn sí wa gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe màmá nǹkan kan bẹ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá yọ̀ǹda ẹ̀ fún wa inú wa á dùn o a gbọ́ nǹkan kan ládùúgbò nígbà tá a dádùúgbò yín léni wọ́n ní kí la fẹ́ rí yín fún mo ní a fẹ́ rí yín fún nǹkan kan ni ẹnìkan náà àwọn àgbàlagbà bíi ti náà ló wá tún sọ fún wa pé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ọṣẹ kan ń bẹ lọ́wọ́ ọkọ ẹ̀ nígbà tó wà láyé ó máa mọ̀ pé àrọ́mọkálá náà ń pè màmá ṣé lóòótọ́ lọ ọṣẹ kan ń bẹ tó ń pè ní àrọ́mọkálá iṣẹ́ kí ni àrọ́mọkálá yẹn ṣe mà ọfà ni iṣẹ́ ọfà tó gbóná bóyá wọ́n tààyàn lọ́fà ni àbí èèyàn lè máa lò ó lẹ̀ ṣáájú kọ́fà tó wọlé. rárá o èèyàn kò lè lò ó lẹ̀ kí ọfà tó wọlé ṣùgbọ́n èèyàn dẹ̀ lè lò ó
téèyàn bá láàrin kan lọ́gbọ̀n téèyàn bá máa lò ọ ní ọfà kò tẹ́ ní bà rárá. ọṣẹ aránmọkálá yẹn jẹ́ àǹfààní fẹ́ni tí ọfà ń dà láàmú. wọ́n ta lọ́fà ní ṣọ́ọ̀ṣì tó ń ṣe dáadáa, wọ́n ta lọ́fà mọ́ṣáláṣí, wọ́n ta lọ́fà ń bi ẹgbẹ́, wọ́n ta lọ́fà ń bi iṣẹ́. ẹ ṣe gbogbo ń tẹ̀ ń fún wa la mọ rírì ẹ o, torí ẹ ò gbowó lọ́wọ́ wa, a ò gbé nǹkan kan fún yín. ìfẹ́ lẹ fi wò pé ẹ bá àbá tó ẹgbẹ́ ọmọ yín àṣà tó tó ọmọ tọmọ yín bí lẹ fi ń ṣe ohun tẹ́ ń ṣe fún wa. ṣùgbọ́n mi kọ́ lè ṣe nǹkan yìí fún, bó bá jẹ́ ti Dàkà àti wa nìkan ni a ní tan kámẹ́rà pé káwọn èèyàn máa wò yín. a fẹ́ kó jàǹfààní, ká jẹ́ káwọn èèyàn mọ̀ bí àwọn èèyàn dáadáa kan tó wà níbì kan yàtọ̀ sáwọn tí wọ́n máa ń brangado lórí ẹ̀rọ ayélujára. Màámi, ọṣẹ aránmọkálá tẹ́ ẹ pè ní aporó ọfà tó dájú yìí, yálà wọ́n tààyàn lọ́fà ń ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí àbí bí iṣẹ́ àwọn abínú ẹni tẹ́ ẹ ló kápá èyí. Màámi, ìjẹ́ lè yọ̀ǹda ẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà? kì í ṣe pé n kò lè yọ̀ǹda rẹ o. Yes ma. ọmọ mi lè bá mi kọ́ lẹ̀ o, nítorí mi kò mọ̀wé o. ọmọ mi lè kọ́ lẹ̀. àwọn ìtẹ́ ẹ mọ̀ lórí ilẹ̀ ti ṣàlàyé fún wa yẹn. mo mọ̀ lórí ní pé kíkíni kan máa ṣe ọmọ tàbí pé èèyàn ń wọ́mọ́. ti tóbi Olódùmarè. òun rè yẹn ń kò mọ̀wé ṣùgbọ́n ìwé ó wà níwèé ọmọ mi kọ gbogbo rẹ̀ lẹ pàtá. Kábíyèsí. kéèyàn bá máa ṣe lé ní. nọ́mbà ọmọ mi ìkọ́lẹ̀ yẹn ọmọ yẹn kí n bá ti pé ọṣẹ báyìí ó á kọjá sí gbòòrò á lára dédé èròjà rẹ̀ pàtá. Kábíyèsí. á dẹ̀ gbé wọ́dọ̀ mi á wá ṣe. láti bá a mójútó. láti mójútó ẹ má dẹ̀ mójútó kó bá iye eléyìí ó báyìí rè kó ṣe ó báyìí rè kó ṣe ó dẹ̀ máa ṣe. Kábíyèsí. dédé báyìí bọ́n ṣe ń ṣe ó wà lórí mi ṣùgbọ́n ọmọ mi rè kọ́. ṣé ọmọ yín tẹ́ ń sọ yẹn náà ṣeṣẹ́ babaláwo lòun náà ń ṣe ni? irọ́ òwe ṣiṣẹ́ babaláwo ẹ fi ṣiṣẹ́ ṣe o. ti tóbi Olódùmarè. wọ́n bá àwọn kọ́sítọ́mà bàbá rẹ̀ yìí tí ń wá kàn tí mọṣẹ́ yẹn ohun rẹ̀ mo ṣe ń pè kó ń wá ṣe o. ẹ ṣeun ìyá mi, a ní wá yín tì láṣẹ ọba mi Èdùmàrè. Ọlọ́run kó wọlá pé ẹ fi ti yín lẹ̀ ẹ̀ ń gbọ́ ti ẹni ẹlẹ́ni, torí pé màmá ìpamọ́ èéfi rédíò ṣeré àbáwọn wọn ń gbọ́ rédíò lọ́wọ́ ni. àkọ́kọ́ ní sùúrù, ìyá gbọ́ rédíò tán bá mú ránṣẹ́ wàá dá wa lóhùn. tó bá jẹ́ pé ìyá tí ọ̀dà ni mo fi máa ń pé ìyá nìyá kọ́lọ́ mọ́ pati kó wá, ìyá níyà kọ́lọ́ mọ́ fi jẹ kó wá. màmá ìyá ò ní jẹ yín, ẹ tún wá ní jẹ̀yà tọmọtọmọ, ẹ ti jẹ̀yà lórí ọmọ ẹ ní jẹ̀yà lọ́wọ́ ọmọ láṣẹ ọba mi Èdùmàrè. màmá tí ń bá rẹ̀yìn àgbàlagbà ó máa ń ṣe mí bí kí n má tí ì lọ ni. mo fẹ́ béèrè nǹkan kan, àrùn gbajúmọ̀ náà ni ọkùnrin ń kó ń da obìnrin láàmú. màmá wọn ń pe kinní yẹn ní infection yẹn ní Yorùbá àtọ̀sí ni. màmá ó ti pẹ́ lára ẹlòmíì burúkú. ìjẹ́ láyé àtijọ́ ṣàtọ̀sí yìí náà wà? ó wà gidi. tó bá wá wà kí lẹ fi ń kojú ẹ̀? wò kó bá jí pé látijọ́ lẹ́sìn iṣẹ́ èèyàn kan kó bá jáse kò yan òun gbìn ẹ̀gúsí wà iṣẹ́ ò máa lọ kó máa la mú bàrà nítorí bàrà ràn ń pèlè ẹ̀gúsí kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ báyìí. kí o bá dẹ̀ ti ń ṣèyàn kó yàn lọ kó lára bàrà lìbò gbé wà wọ́n gé bàrà yẹn wò wẹ́lẹ́wẹ́lẹ́ á kó sísàlẹ̀ kòlòbó á wá bí akọ. wọ́n á kó sísàlẹ̀ kòlòbó yẹn ni pọ́ọ̀tù o. á wá bí ṣíìgù bá wà. ṣíìgù yẹn ni pọ́pọ̀. á gé ewé rẹ̀ á kó sí. wọ́n á gé ewé pọ́pọ̀ yẹn wọ́n á kó sí. á kó sí á fi bo ẹ̀gúsí yẹn á wá mú kọ́ún tíntínní á fi sí. kọ́ún olúwo màmá mi. kọ́ún bílálà. àtọ̀sí lọ àtọ̀sí tí lọ́ọ̀rẹ́ yẹn. ẹ ìparí sísọ tó ẹ̀ máa. á mú ara àbàrà àti kọ́ún ṣínṣín kọ́ún bílálà á wá lọ bí akọ ṣíìgù bá gbé wà. akọ ọ̀bẹ́pẹ. á já ewé rẹ̀. wọ́n á já ewé ẹ̀. yóò bá kó bàrà sísàlẹ̀ á fi kọ́ún sí. á wá mú ewé ṣíìgù ẹ̀ á kó lé lórí. á fi bò lórí mẹ́. òun ló máa mú. wọ́n máa sè é. ó máa jiná. kí ni wọ́n máa fi sè é? ṣómi ni àbí bóyá omi dùn? omi wọ́n lè fomi sí ẹ bọ́n fomi dùn náà sí gẹ́gẹ́ bọ́n fomi sí bí kò bá jí bí kò sí omi dùn á fomi lásán sí. báwo lẹ ṣe wá pé lílu ẹ̀ mà? ọmọ máa yọ mu. ẹni bó bá ṣe ń ṣe bó bá ṣe ń ṣe sí. ẹni tó ń ṣe díẹ̀ yọ ọmọdé díẹ̀. ẹni tó bá ti mú kára ṣò máa súré mu. wọ́n tọ̀ mú jẹun tó yọ dààmú bíi pé bá ń bu àgbo yẹn. màmá àní wá yín tì. ṣé eré lè tẹ́ ẹ ṣe ìtẹ́mi bá dọ́dọ̀ àwọn àgbàlagbà èmi mọ̀ pé kí wọ́n fi ẹnu àṣẹ wọn kí wọ́n fi ṣàdúrà. èmi níhun tágbára mi ká màá fún yín màmá ẹ fi ṣòwò àdúrà nígbà bá ṣe tán ṣùgbọ́n ẹ bá ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa ojú tó ń wò yín àwọn kan jókòó báyìí wọ́n ń wò yín àwọn míì ò tí ì bímọ
ẹlòmíì iṣẹ́ ló ń wá, ẹlòmíì ó kùn díẹ̀ káàtó màmá ẹ bá ń ṣàdúrà fún gbogbo wọn lápapọ̀. ẹni ń wówó Ọlọ́run á jẹ́ kó rówó. Àmín. ẹni ń wọ́mọ á fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Àmín. ẹni tí ríṣẹ́ kò ní bọ́ lọ́rẹ̀. Àmín o. gbogbo ẹni ń dágbére pé òun lọ bí iṣẹ́ kò ń bọ̀ o ọ̀hún ní gbókù rẹ lọlé. Àmín. lágbára Ọlọ́run. Àmín. Nàìjíríà wa yìí Ọlọ́run á jẹ́ kó dáa o. Àmín. á tòrò wa o. Àmín. àgbénú rẹ̀ láyọ̀ àtàlàfíà o. Àmín. abatẹnijẹ́ Ọlọ́run á mú kúrò o. Àmín. gbogbo ọ̀ ń bọ̀ lókè ọ̀ ń bọ̀ lódò Ọlọ́run kò ní jẹ́ kó kàn wá o. Àmín. ẹ ò ní bógún lọ o. Àmín. ṣé wàá rí ẹ̀yin ìwábì ẹ ò ní mọ́fo. Àmín. ẹ ò ní parí iṣẹ́ yín sí títì. Àmín o. ẹ ò ní pàdé àgbákò. Àmín. ẹ ò ní rákòbá. Àmín. ẹ ò ní rádàbá. Àmín. ẹ ò ní rárìn nù. Àmín. ẹ ò ní rárìn lọ. Àmín o. gbogbo bẹ́ẹ̀ bá ṣe mú bá ìrò máa jẹ. Àmín. kẹ́ bá pé kó dún á dún. Àmín. kẹ́ bá pé kó lù á lù. Àmín. lágbára Ọlọ́run ẹ ò ní ṣẹ̀. Àmín. ọkàn wa Hey. èèyàn iṣẹ́ kíkó ń gbẹ̀bẹ̀. Kábíyèsí. Ọlọ́run ìkúnlẹ̀ abiyamọ kò ní jẹ́ kẹ́yìn iṣẹ́ ni kò ní Àmín o. gbẹ̀bẹ̀. Àmín. Àmín. ilẹ̀ lójú Hey. ṣùgbọ́n dédé yín kò ní tẹ ojú lẹ̀ mọ́lẹ̀. Àmín. Àmín. agbára Ọlọ́run Àmín. àtẹni wà líbí Àmín. àtẹni kò sì líbí Àmín. ẹ ò ní tójú lẹ̀ mọ́lẹ̀. Àmín. iṣẹ́ yẹn ń ṣe yìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ń ṣe yìí tẹ́ bá ń tọ́ra yín jẹ́rẹ̀ máa kókó sọ̀tà Kábíyèsí. ṣùgbọ́n gbogbo ẹni bá ń lérégún yín bí ìgbìn bá ṣó máa fàyà rẹ̀ kò ní Hey. bí ìjàpá bá ṣó máa fàyà rẹ̀ kò ní Kábíyèsí. nájà alẹ́ ro kété tí ń tọ́mọ̀ tirẹ̀ Kábíyèsí. gbogbo ẹni bá pé kó lè fẹ́gẹ̀ yín má fẹ́gẹ̀ àfọ̀n àwò pa Àmín. Àmín. gbogbo ẹni bá pé ò máa mú yín lóhùn Ọlọ́run á mú Àṣẹ. gbogbo ẹni bá pò má bù yín lẹ́sẹ̀ Ọlọ́run á mú Àṣẹ. àṣeyọrí rẹ̀ máa ṣe Àmín. àṣeyege rẹ̀ máa ṣe Àṣẹ o. iṣẹ́ máa mú làfúlẹ̀ lágbára Àmín. Ọlọ́run ẹ ò ní délé làkú o Àmín. ẹ ò ní wàá Àmín. bòkú ọmọ ńlé Àmín o. bó ṣe máa jèrè mi ìwà jìyà yín Kábíyèsí. èmi náà pẹ́ láyé Àṣẹ o. ẹ Àṣẹ ò o. lágbára Ọlọ́run kò ní pẹ́pẹ́ ẹ̀yà. Àṣẹ. Ọ̀nà yìí ó ń lọ kọ́íkọ́í díẹ̀ mọ́. ó lọ ọ̀nà ibi ó gbé tí wàá bá mi yóò yín o Kábíyèsí. ṣùgbọ́n gbogbo wọn ẹ bá ṣe yẹn o gbogbo wọn ń bá ṣe fún yín Kábíyèsí. gbogbo wọn wá gbàlíbí Kábíyèsí. bẹ́ẹ̀ rò ń jẹ́ o Àṣẹ. bẹ́ẹ̀ nẹrù máa jẹ́ Ẹ ṣeun ìyá mi. wà á dẹ̀ bá yín láàmú. Àníwá ayé tì. Ó wà mí. Mo ṣèlérí fún yín pé a tún sì máa padà wá kò sọ́dọ̀ sí yín. wàhálà ẹ bá mi Ẹ ṣé kò ní ma. lọ́ọ́bì kan. Ẹ ṣé ìyá mi. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéyínká Àyìndé ẹ share ètò yìí ẹ comment ẹ like ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa ojú tẹ fi ń wò wá ò ní fọ́ àmín ọwọ́ tẹ fi ń táìpù kọ́mẹ́ǹtì ò ní rọ Àmín. wọn ò ní amputate àtàpá àtẹsẹ̀ ẹnikẹ́ni àmín láṣẹ ọba mi Èdùmàrè á tún mọ mú wá fún yín dandan kọ́ ni kérò ọ̀pọ̀ lórí ìkànnì tọ̀dọ̀ tiwa bá a bá sì ń ra àwọn àgbà olóòótọ́ tí wọn ò gbá ìpín nígbà kọ́bọ̀ lọ́wọ́ wa á mọ̀ mú wọn wá fún yín ó dìgbà.